Gbogbo ayé bá mi jó, gbogbo ayé jájọ jó, kájọ jíjó aláyọ̀ yìí. Gbogbo ayé bá mi jó, gbogbo ayé jájọ jó, kájọ jíjó aláyọ̀ yìí. Àjíjó ayọ̀, ijó ayọ̀ làmí a máa jó. Lágbára Elédùmarè, a ò ní jíjó ẹlẹ́yà o. Bóyá kíní ń bolo, kíní ń bolo. Yomi Adé mà ló ń bọ̀, Yomi Adé mà ló ń pèdè, ọmọ aláyọ̀ ló ń bọ̀, ẹ̀yin tèmi ẹ tẹ́wọ́ gbàjọ. Yomi Adé mà ló ń bọ̀, Yomi Adé mà ló ń pèdè, ọmọ aláyọ̀ ló ń bọ̀, ẹ̀yin tèmi ẹ tẹ́wọ́ gbàjọ. Yomi ti dé o torin torin, mo ti dé o tìlù tìlù, alóyin lòun rè kọrin kọrin, amúlùdùn rè ọmọ aláyọ̀, Sẹ́ríkí ngomọ̀ Zamani ngomọ̀ láwùsáwí, ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ń lólé ayé. Àsìkò Yomi mọ̀mọ́ rẹ o, ẹni tọ́lọ́run gbà fún lọ́wọ́ o. Yomi Adé mà ló mọ̀. Yomi Adé mà ló ń pèdè, ọmọ aláyọ̀ láyọ̀ ló ń bọ̀, ẹ̀yin tèmi ẹ tẹ́wọ́ gbàjọ. Àgbààgbà eléré mojúbà o, mojúbà o. Àgbà eléré mojúbà o. Mojúbà kì í bàjẹ́. Mojúbà o. Àgbà eléré mojúbà o. Bàbá mi King Sunny Adé o. Mojúbà o. Adékẹ́yẹ bàbá. Àgbà eléré mojúbà o. Chief Ebenezer Obey Commander Ìbà ni mo ṣe. Mojúbà o. Bàbá gbà. Àgbà eléré mojúbà o. Sashina Peter ṣe mojúbà kì í bà mí ṣe o. Ọmọ Pétérù. Àgbà eléré mojúbà o. Bàbá besto Ìbà ni mo ṣe. Mojúbà o. Àgbà eléré mojúbà o. Màmá mi Ayọ̀ Balógun yé mojúbà kì í bàjẹ́. Mojúbà o. Àgbà eléré mojúbà o. SP Glory o, Alábàámi ti wá Ìlàjẹ Ajégún lẹ́sọ̀dá. Àgbà eléré mojúbà o. Mo ti júbà kì í bà mí ṣe ẹ̀yin àgbààgbà o. Mojúbà o. Àgbà eléré mojúbà o. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́. Lọ́wọ́lọ́wọ́ táwa yìí o, ọ̀rọ̀ mi ló ń lọ nígboro dídán. Lọ́wọ́lọ́wọ́ táwa yìí o, ọ̀rọ̀ mi ló ń lọ nígboro. Lọ́wọ́lọ́wọ́ táwa yìí o, Yomi Adé mà láyé pariwo. Yomi ló lórin àlùjọ tó kì í bọ́bọ́, ẹni tọ́lọ́run gbà fún lọ́wọ́. Lọ́wọ́lọ́wọ́ táwa yìí o, ọ̀rọ̀ mi ló ń lọ nígboro. One more time. Lọ́wọ́lọ́wọ́ táwa yìí o, ọ̀rọ̀ mi ló ń lọ nígboro. Sẹ́yìn lè bẹ̀rẹ̀ jó. Sẹ́yìn lè bẹ̀rẹ̀ jó. Mo ti rẹ́yìn pàdé mi, ẹ̀yin olólùfẹ́ mi. Mo ti di pẹ́ kójó wá, ẹ ò fi jólẹ̀ sílé. Èmi gangan ti ṣe tán láti forin dárayá. Tí mo bá ti lùlù mi, ìyẹn ṣá máa dìde jó. Tó bá fẹ́ jíjó wa, ẹ fọwọ́ kan sí pakọ́. Èkejì sí orúnkún, ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ ẹ máa jó. Ó yá kájọ jíjó aláyọ̀, ijó tuntun ni. Ìgbà mélòdì mọ̀ rè. Bẹ̀rẹ̀ mú jó, ìgbà mélòdì wà fà. Bẹ̀rẹ̀ mú jó. Úlàlà. Bẹ̀rẹ̀ mú jó, ìgbà mélòdì wà fà. Bẹ̀rẹ̀ mú jó. Ìgbà mélòdì mọ̀ rè o. Bẹ̀rẹ̀ mú jó, ìgbà mélòdì wà fà. Bẹ̀rẹ̀ mú jó. Ẹ̀yin
àwa jí sọ́lá tán inú bí bàbá wọn ò kí fẹ́nu ṣe ìdìgbà òṣìlẹ̀kùn ẹni tó bá ní kọ́kọ́rọ́ èèyàn yẹn gan ló lè ṣí bàbá ọ̀tá wa ò bá kú ó ń pẹ́ o. ayé wa àdá kò ní burú lọ́lá ọlọ́run ayé wa àdá kò ní burú o. ẹ kí bọ́lá mi ò bọ́lá gẹ́mọ́ ọmọ bàjágún nílùú ìwòrò bọ́lá ọmọ alápàṣápá inú bí bàbá wọn ọkọ yìí kú bébì yìí ń ká mi o bàbọ̀rẹ́ olúwa bàbá dọ́lápọ̀ bàbá dámídámì tó ń jẹ́ dàmọ́lá àná wọn nílùú ewu tuntun bọ́lá iríṣẹ́ rẹ̀ ò ní dúró àìríṣẹ́ kò ní jẹ́ tiẹ̀ àná ká àbíyèsí ọba dr káyọ̀dé akínyẹmí o sínétọ̀ lọ́la bọ́lá mi o orí agbé ẹ̀ débẹ̀ o yorùbá mi kì í dáre adérìntàn ọkọ kẹ́mi òyìnbó elépo làlákòótó ó ń ta kerosene ó ń ta fuel lọ́lá ọlọ́run wa dẹ̀ ní dẹ́pọ̀tì yẹ ẹ̀kíjẹ́ adélèké ọkọ̀ fọlákẹ́ dádì precious mo ṣe bí ilé olókun kì í gbẹ ilé ọlọ́sàkìmọ̀ yìí gbẹ o ọmọ alágbàwí àpò rẹ kò ní gbẹ lọ́lá ọlọ́run wà dẹ̀rí tajé ṣe ọmọ alágbàwí pọ́nmisẹ́ àpò rẹ kò ní gbẹ lọ́lá ọlọ́run wà rí tajé ṣe ayé wa àdá kò ní burú sẹ́ lọ́lá ọlọ́run ayé wa àdá kò ní burú o. tèmi ènìyàn ṣàlàṣọ mi o kẹ́mísì mọ́là ọkọ̀ olúwa tó yìn bébí o general manager dnmeya plc bàbá ayọ̀mídé bàbá abíọ́lá mi o bàbá ọmọ bọ́sọ́lá ẹ̀gbọ́n yẹ́mi sí bèbí o sùmọ́là ó dẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí ogun ayé kò ní borí ẹ Jamaica àṣẹ́gun fún ẹ. Bigger Boys Club ẹgbẹ́ olóríire ẹgbẹ́ tọ́lọ́run dá tí ó dẹ̀ lè bọ̀ jẹ́ o lórí Kristi o àpàtàlà dúró lé o. mílí gbàgbé onítèmi o ẹnjìnìà John Ọ̀ṣúndèyí ẹnjìnìà Fatai Lawal àwọn yẹn ṣènìyàn gan. ó yẹ ẹ ká lọ o sí Port Harcourt o nílé Túndé o ọmọ Akínwùmí o ọkọ Wùnmí bébí tó ń jẹ́ Túndé ẹ kí ẹni bí ẹni èèyàn bí èèyàn o Táyọ̀ Olúwadípẹ̀ tó ń jẹ́ Mr Miracle o Sọ̀bíyà tó mòye iṣẹ́ ọwọ́ rẹ̀ kò ní dojúrú o Táyọ̀ bọ́bọ̀ ọkọ̀ Júmi bébí ọlá rẹ̀ ò ní tán o yóò máa pọ̀ sí o ọlá rẹ̀ ò ní tán yóò máa pọ̀ sí i. ọlá rẹ̀ ò ní tán yóò máa pọ̀ sí o ọlá rẹ̀ ò ní tán yóò máa pọ̀ sí i. Akínlolú Adédèjì mi bàbá Samuel tó bá ròde. ọlá rẹ̀ ò ní tán yóò máa pọ̀ sí i. ọlá ò ní pẹ̀kun Agẹmọ àwọ Ibrahim mi ọmọ Tìjàní o. ọlá rẹ̀ ò ní tán yóò máa pọ̀ sí i. ẹ bá mi kí Láre ọmọ ọdún nìkan tí mo bá ròde. ọlá rẹ̀ ò ní tán yóò máa pọ̀ sí i. ọkọ Yọmí bèbí bàbá Ayọ̀ Babadọ́lápọ̀. ọlá rẹ̀ ò ní tán yóò máa pọ̀ sí i. ẹ kí Peter bàbá Bọ́sà o ọmọ Abídé o. ọlá rẹ̀ ò ní tán yóò máa pọ̀ sí i. ṣètọ́jú Dìjọ́ bọ̀bọ̀ ṣètọ́jú Ṣẹ̀yẹ bọ̀bọ̀ fún mi. ọlá rẹ̀ ò ní tán yóò máa pọ̀ sí i. ó dáná ẹni tó bá tọrọ àbùkù ìyà ló máa jẹ́. ẹni tó bá tọrọ àbùkù ìyà ló máa jẹ́. ẹni tó bínú sí wa tí ó yọ́nú sí wa ìyà ni ó jẹ́ onítọ̀hún bá òye. ó lẹ́ni tó bínú sí wa tí ó yọ́nú sí wa ìyà ni ó jẹ́ onítọ̀hún bá òye. ẹni tó bá tọrọ àbùkù ìyà ló máa jẹ́. ẹni tó bá tọrọ àbùkù ìyà ló máa jẹ́. ẹni tó bínú sí wa
wa tí ó yọ́nú sí wa. Yàní yàní. Ìyàní lójó onítọ̀hún pa òye. Mo lẹ́ni tó bínú sí wa tí ó yọ́nú sí wa. Yàní yàní. Ìyàní lójó onítọ̀hún pa òye. Ibà. Ẹ bá mi pé bàbá àgbà o. Àdánsì ni mò ń kí. Ẹ bá mi pé bàbá àgbà o. Àdánsì ni mò ń kí. Yé Alihaji Muhammed ọmọ Adamson ọkọ alájà Balikis Adamson owó ọwọ́ rẹ̀ kò ní tán o lọ́lá ọlọ́run yóò máa pọ̀ sí ní iye lọ́lá Muhammed Adamson o. Ọmọ Adamson la ó máa pè a ò ní pẹ́ nìkan kan mọ́ Jagunlabi tán lébọ̀ lẹ́yìn tó ń lára wájú ọkọ̀ Balikis mi bàbá Sekinat bàbá Taofik ẹ̀yin elégbè lẹ́yìn mi ẹ bá mi gbóhùn àdúrà sókè fún Balikis Adamson ká máa wí pé ire olókun ire ọlọ́sà àwa ẹ̀ wálé lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé wa rí tajé ṣe àgbàná ò ní owó rẹ èrè ní tirẹ̀ àkànrẹ́ á lọ sálẹ̀ odò àdẹ̀mórí wálé o. Aṣíwájú wa mọ̀ rí ṣe Wà á máa rí ṣe. pọ̀pọ̀. Aṣíwájú wa mọ̀ rí ṣe. Wà á máa rí ṣe. Aṣíwájú wa mọ̀ rí ṣe. Ọkọ̀ Balikis wa mọ̀ rí ṣe. Bàbá Sekinat wa mọ̀ rí ṣe. Bàbá Taofik wa mọ̀ rí ṣe. Ríṣe rẹ̀ ò ní dúró. Wà á máa rí ṣe òye. Ríṣe rẹ̀ ò ní dúró. Wà á máa rí ṣe òye. Yébà. Ìjàyè Muhammadu Ìjàyè Muhammad. Ìjàyè Muhammadu, Ìjàyè Muhammad. Ìjàyè Muhammadu Ìjàyè Muhammad. Ìjàyè Muhammadu, Ìjàyè Muhammad. Ẹ bá mi kí alájí mi alájí làmẹ́kà ọ́ gásù zamani fáwọn akọrin mùsùlùmí ọmọ alájà ajíjọlá nọbì nílọrin ìlọrin oníbàjẹ́ o pàkátà oníbàjẹ́ gèrè alímì oníbàjẹ́ o lọ́la Muhammad. Ìjàyè Muhammadu, Ìjàyè Muhammad. Ìjàyè Muhammadu Ìjàyè Muhammad. Ìjàyè Muhammadu, Ìjàyè Muhammad. Amẹ́ríkà gbogbo iṣẹ́ tó bá ṣe káráyé má fi bú ẹ káráyé má fi ẹ bú gáúsù tí o jẹ káráyé má fi bú ẹ káráyé má fi ẹ bú Godison tí o jẹ káráyé má fi bú ẹ káráyé má fi ẹ bú wípé ojú ti yá o Ìjàyè Muhammad. Ìjàyè Muhammadu, Ìjàyè Muhammad. Ìjàyè Muhammadu Ìjàyè Muhammad. Ìjàyè Muhammadu, Ìjàyè Muhammad. Abbas ẹ má fomele ṣeré o. Sábàpórí akọni àfidàálẹ̀ Ọlákúnlé Ògúntáyọ̀ akíkanjú ni àfijù importer and exporter of any kind of motors. Ọkọ̀ Ìdíyàtù ọkọ̀ Mọ́túndé o Lákúnlé máa gbọ́. Àrídìí ṣẹ́gi tó bá ṣẹ́gi sílẹ̀. Orí ara rẹ̀ hàn ló fi mọ́ ń gbé. Ẹni tó bá ro kúrò ẹ̀rọ ọmọ rẹ̀. Orí ara rẹ̀ ó ní ó fi gbé. Ẹni tó bá ro kúrò ẹ̀rọ ọmọ rẹ̀. Orí ara rẹ̀ ó ní ó fi gbé. Ẹni tó bá ro kúrò ládi púpọ̀ àti gbọ́lá hàn. Orí ara rẹ̀ ó ní ó fi gbé. Ẹni tó bá ro kúrò láhùn mímí àti bùsáyọ̀. Orí ara rẹ̀ ó ní ó fi gbé. Ẹni tó bá ro kúrò Lákúnlé mi ọmọ Ògúntáyọ̀. Orí ara rẹ̀ ó ní ó fi gbé. Twin brothers
wọn nílùú Ọ̀ṣun àwọn tí kà bóde mọ́lá o ọmọ wọn nílùú Ìbàdàn bíkìmbùkì bọ̀bọ̀ o wàrà nílé má bá ẹ débẹ̀ o composer arranger producer o of any kind of music you want okùn mẹ́ta táyé ò gbọ́dọ̀ já o àwọn ní ju Ink Brothers dáná kí ti gbé ọmọ Àwórì o. kí ti gbé ọmọ Àwórì o torí ó béèrè lọ́dọ̀ wa lè yó. kí ti gbé ọmọ Àwórì o kí ti gbé ọmọ Àwórì o ó béèrè lọ́dọ̀ wa lè yó. gbogbo ẹ̀yin lì mí bẹ́ẹ̀ lọ́jọ́ ibà mo kí yín lọ́bàdórí Akẹ̀sán títí lọ́dẹ Ìgàndò gbogbo yín lì mú kí o ìjà ní kí ọ̀tọ̀ agbára pẹ̀lú mòrògbó màgbọ́n owó afọ́ ìgbẹ̀sà mo ń kí yín o wípé ṣó béèrè lọ́dọ̀ gbogbo yín o. kí ti gbé ọmọ Àwórì o kí ti gbé ọmọ Àwórì o lọ́dọ̀ wa lè yó. ẹ̀yin ẹsẹ̀ pẹ́ obèlè mú wó ìbẹ̀rẹ̀ kó àràdàgún ìmẹ̀kẹ́ ìbèṣe pẹ̀lú ìwóró tó fi dé gbàǹkan gangan èmi fún àmì ọmọ onígbàǹkọ ẹkùn ọmọ àkọ́kọ́ ogun ọmọ akọ́ńlẹ́kọ̀ lógun mo ní ṣógbèrè lọ́dọ̀ gbogbo yìí o. kí ti gbé ọmọ Àwórì o kí ti gbé ọmọ Àwórì o lọ́dọ̀ wa lè yó. kí ti gbé ọmọ Àwórì o kí ti gbé ọmọ Àwórì o lọ́dọ̀ wa lè yó. ẹ fún mi ní ti làásẹ̀kọ̀. ìkúmú làásẹ̀kọ̀ lọ kí n gbọ́. ìkúmú làásẹ̀kọ̀ lọ kí n gbọ́. ìkúmú làásẹ̀kọ̀ lọ. ìkúmú làásẹ̀kọ̀ lọ àlùlà làásẹ̀kọ̀. ìkúmú làásẹ̀kọ̀ lọ bá tọrùn kò ṣọ̀run rẹ̀. ìkúmú làásẹ̀kọ̀ on lọ the 9th of January ọjọ́ ńlá ìkúmú làásẹ̀kọ̀ lọ yà 2009 ìkúmú làásẹ̀kọ̀ ní làṣẹ fàyẹlẹ̀ tó dágbére. ẹgbẹ́ onílù ń ṣe léde rẹ̀. látòrí chairman ẹgbẹ́ bàbá Bukky tí mo bá ròde. láyé Èkó pẹ̀lú Ṣẹ́rífì o. bí tèmi pẹ̀lú Johnson o. àlùjáfàlà táyé Jasman. Àyànkúnlé ṣe léde rẹ̀ o. Balaba ń ṣe léde rẹ̀. Àwòkọ́ Azan ń ṣe léde rẹ̀. Àmì Adé gangan kò gbẹ̀yìn o. SP Glory ń ṣe léde rẹ̀ o. Ìkúmú làṣẹ kò lọ. Ọ̀dà náà làṣẹ kò.